Africa Content TV. lọ́jà ń wí. tọ́ba nàìjíríà ooo ìjọba nàìjíríà ẹ̀ ṣàánú wa ẹ̀ síjú àánú wa o oníkọ́lẹ̀ tí ń rí báwọn Bandits bá wa ẹ̀ tí ìròhùn tẹ́ ń ṣe báwọn tó fi ìyà jẹ wá ṣàjọmọ yín ni ẹ jẹ́ ká mẹ́ẹ̀ má ti jù nítorí pé ara ni wá nílùú nàìjà ó tàwọn fojú rí kò bójú mẹ́sẹ̀ gbẹ́sẹ̀ sí kí ìtàjẹ̀ sílẹ̀ kọ́ máa nìyẹn dópin lórílẹ̀‐èdè nàìjíríà tiwa. àníyàn bẹ́ẹ̀ lọ́bẹ̀ yìí o ìjọba nàìjíríà ẹ̀bẹ̀ làwọn bẹ̀ yìí o ìjọba nàìjíríà ẹ ṣàánú wa ẹ síjú àánú wo wa o oníkọ́lẹ̀ tí ń rí báwọn Bandits bá wa ẹ tí ìròhùn tẹ́sẹ̀ báwọn tó fi ìyà jẹ wá ṣàjọmọ yín ni ẹ jẹ́ ká mẹ́ẹ̀ má ti jù nítorí pé ara ni wá nílùú nẹ̀ ó tàwọn fojú rí ìkòbójú mẹ́sẹ̀ gẹ́sẹ̀ sí kí ìtàjẹ̀ sílẹ̀ kọ́ ọmọ nìyẹn dópin lórílẹ̀‐èdè nàìjíríà tiwa. ariwo kọ́ torí mi ò máa tó ń sẹ́yìn bí o máa ń sẹ́yìn o tí o jẹ́ kẹsẹ̀ gbẹ́sẹ̀ sí. gọ́ọ̀mẹ̀ntì wọ́n ń bàlújẹ́ máa yín lórí ẹ̀mú wòran ọ̀rọ̀ yín ti mú fura dání tí o bá rí bẹ́ẹ̀ ó yẹ bá wa ṣe gbẹ́sẹ̀ sí kí ìtàjẹ̀ sílẹ̀ kọ́ ọmọ nìyẹn dópin lórílẹ̀‐èdè nàìjíríà tiwa. tọ́lẹ̀ mi ò máa tó sẹ́yìn o tí o jẹ́ kẹsẹ̀ gbẹ́sẹ̀ sí Bandits lágbára ju gọ́ọ̀mẹ̀ntì wọ́n ń bá lùjẹ́ máa yín lórí ẹ̀mú wòran ọ̀rọ̀ yín ti mú fúnra dání tí o bá rí bẹ́ẹ̀ ó yẹ bá wa ṣe gbẹ́sẹ̀ sí kí ìtàjẹ̀ sílẹ̀ kọ́ ọmọ nìyẹn dópin lórílẹ̀‐èdè nàìjíríà tí mo kọrin roborobo kéńgé kó bàrà rí kéńgé.